àwa lọ́mọ Abẹ́òkúta. Báyìí ní pẹ́lẹ́dẹ̀ ẹsẹ̀ àpé báyìí ní pàjá ẹsẹ̀ àpé mẹ́ta lórúkọ pírẹsidẹ́ǹtì Ẹ̀gbá United Society Manchester olóyè arábìnrin Adéníkẹ́ Ayọ̀lá èrèlú Parakoyi Ẹ̀gbá Manchester ra ṣe ń pe mùtúmù wa síbi ayẹyẹ ìjẹ́mùkẹ́ Black Tie Gala Night fún ètò ìkówójọ fundraising ilé ẹgbẹ́ Ẹ̀gbá United Society ní Manchester ìmọ̀ ètò ìkówójọ ní Manchester pẹ̀lú ń perí alẹ́ ọjọ́ 19 oṣù kẹjọ lé ìjẹ́mùkẹ́ ètò ìkówójọ máa wáyé à ń retí yín lẹ́gbẹ́lẹ́gbẹ́ à ń retí yín lọ́gbàlọ́gbà wà fowó yín gbé ìdàgbàsókè Ẹ̀gbá lárugẹ o £50 ẹnìkan fọ́ £50 ẹni mẹ́wàá máa san lórí tábìlì kan Empire House la máa ti ṣayẹyẹ 2 Empire Street Titan Hill Manchester M31JA jíjẹ mímu látọjà ìtòkù aṣòǹtò ní Manchester Princess ṣeun olùkéde lórúkọ ẹgbẹ́ Ẹ̀gbá United Society Ẹ̀gbá United Society ètò ìkówójọra lé sí Manchester onílù dídùn ọlọ́rẹ̀ ẹ̀ wá níwà lọ́wọ́ o.